Akíntúndé Abíọ́lá èké Òwòrò ọmọ wọn nífẹ̀ẹ́ oyè lágbo ọmọ wọn nífẹ̀ẹ́ àbúrẹ́ ọmọọba tó nílẹ̀ tẹ́sẹ̀ omi ọmọọba aládé tó ní sẹ́sẹ́ fún ṣọ̀bọ̀rọ̀ bá onílà nínú jẹ́ ọmọọba tí ò ní kọ́là. Abíọ́lá Òwòrò, the Lion of Germany, Akin of Germany, Hosanna tí ń bẹ ní Germany tẹ́nìkan ò lè gbá lójú. Akin ọmọ Akin, èyí ti Saheed Adébára tí ń bẹ ní Germany ni mò ń wí. Ọ̀rẹ́ méjì tí ò gbọ́dọ̀ yára wọn, wọ́n mọwọ́ ara wọn gidi. Akínretí Akíntúndé Òwòrò, bó o ti wá sọjọ́ ìbí tòní dandan ni kó o tún sẹ̀mín. Today 20th of June is a special day for a special person like you, because God always bless a genuine, humble and good people like you. Òwòrò, may God always stand behind you. Today we unlock the gate of your blessing, and God will fill every moment of your life with joy, fortune and hope. And I also pray that happiness, grace and peace will forever be your portion. Now, ọmọ wọn nífẹ̀ẹ́ oyè lágbo, ọmọ olódò kan ò tẹ́, ọmọ olódò kan ò tẹ̀rà, ọmọ olódò tó sàn wéréké, èyí tó dé ìkùnlé ẹ̀sìnlẹ̀ tó dẹ̀ bàtà. Àṣà kẹ́kẹ́ wọ́n ti ní gbọ́dọ̀ bù mú abàbàjá wọn ò sì gbọ́dọ̀ bù wẹ̀sẹ̀. Òwòrò, ìlàrẹ́ ni ẹ́ ọmọ tẹ̀lé oògùn, ìlàrẹ́ ọmọ tẹ̀lé oògùn yé gbè, ọmọ ewé kan mo pè ìgbéwé ló jẹ́ mi lórí ọlọ. Ọmọ bóògùn ò jẹ́ máa wá ẹ̀mí ìsà, ará àgbó onítìlàrẹ́ tó wá gbé fẹ̀ǹjà. Akíntúndé Abíọ́lá Òwòrò, ọmọ ọlọ́jọ́ ìbí, happy birthday to you. Ọdọọdún là ń rórógbó, ọdọọdún là ń ráwùsá, ọdọọdún ni wọ́n rọ́mọbì lórí àtẹ, ọdọọdún ni sọ́pẹ́ ń wé, ọdọọdún ni ká máa rí ọ. Ò ní sunkún aya, ò ní sunkún ọmọ, aya rẹ ní òsì ní sopó, gbogbo ibi tó o bá dé láyé kí wọ́n máa yọ́nú sí ẹ. Ǹjẹ́ ọ̀rẹ́ rẹ tòótọ́